Ìpadàbọ̀ mi fún sáà kejì yóò le fún àwọn tó ń gbé oògùn olóró, Marwa ló sọ bẹ́ẹ̀. Alága àjọ tó ń gbógun ti gbígbé àti gbígbìn egbògi olóró lórílẹ̀‐èdè wa ajagun-fẹ̀yìntì Mohammed Buba Marwa ti ṣèkìlọ̀ fún gbogbo àwọn tó mú egbògi olóró gẹ́gẹ́ bí iṣẹ́ òòjọ́ wọn láti múra sílẹ̀ fún ìpadàbọ̀ òun. Ó ní wọn ò ní dúró wò tán. Ó sọ eléyìí di mímọ̀ nígbà tó ń sọ̀rọ̀ lórí bí nǹkan yóò ṣe lọ ní sáà kejì lọ́fíìsì rẹ̀. Marwa, ẹni tí ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu ti yàn lẹ́ẹ̀kejì ní ọjọ́ Ẹtì Friday tí í ṣe ọjọ́ 14 oṣù kọkànlá ọdún yìí, ti ní èkì ekulé kó gbọ́ kó sọ fún toko, káàdán kó gbọ́ kó rò fóòbẹ̀, ìkòkò kò ní gbómi kó tún gbẹ̀yìn kó tún wá gba sọ́sọ́ o. Ìkéde yìí ni Fẹ́mi Babáfẹ́mi, ẹni tó jẹ́ olùdarí ètò ìròyìn fún àjọ NDLEA, bọ̀wọ́lù lórúkọ Marwa lọ́jọ́ 15 oṣù yìí ní olú iléeṣẹ́ wọn nílùú Àbújá. Marwa ní ó ti wá fi inú dídùn rẹ̀ hàn lórí àtúnyànsípò rẹ̀. Ó dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ààrẹ Tinubu fún àǹfààní yìí láti sin orílẹ̀-èdè Nàìjíríà. Ó ti wá fi dá wọn lójú pé àyábẹ́lẹ̀ obiare ni. Ó tún dúpẹ́ lọ́wọ́ mínísítà fún ètò ìdájọ́ Ọmọọba Lateef Fagbemi àti àwọn ọmọ iléeṣẹ́ NDLEA fún ìfọwọ́sowọ́pọ̀ wọn.